Ṣẹyin náà ti gbọ́ nǹkan tí Odunlade Adekola sọ nípa bó ṣe ń ṣe àkóso ìdílé rẹ̀ àti ìdí tí awuyewuye orí ayélujára kò fi lè dàrú. Aduni Ade faraya nítorí ìròyìn òfegè kan tí àwọn iléeṣẹ́ akọ̀ròyìn gbé jáde nípa rẹ̀. Funke Akindele balẹ̀ sórílẹ̀-èdè Tanzania fún àṣekágbá ètò ìgbéyàwó ọmọ Iyabo Ojo. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí dáadáa ni Odunlade Adekola, tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Sàámú Alájọ tàbí Sunday Dàgbòru, ti ṣàlàyé àwọn ọgbọ́n tó máa ń dá àti bó ṣe máa ń lo ìbẹ̀rù Ọlọ́run láti yàgò fún wàhálà àti ìròyìn àṣemọ́ṣe tàbí ìwà burúkú nínú iṣẹ́ tíátà tó yàn láàyò. Kì í kúkú ṣe nǹkan tuntun mọ́ pé tí èèyàn bá ti di gbajúmọ̀ tàbí ìlúmọ̀ọ́ká láwùjọ, kò sí bí a ò ṣe ní máa gbọ́ awuyewuye tàbí ìròyìn àṣemọ́ṣe kan tàbí òmíì nípa wọn. Yálà pé wọ́n fi ọwọ́ agbára jẹni níyà tàbí wọ́n fún obìnrin míì lóyún tàbí pé wọ́n ń fẹ́ gbajúmọ̀ tàbí òṣèré ẹgbẹ́ wọn. Tó sì jẹ́ pé lẹ́yìn oṣù díẹ̀ tí eléyìí bá ṣẹlẹ̀, a máa ń rí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n ní ti Odunlade Adekola, awuyewuye lásán la máa ń gbọ́. A kì í rí àrídájú ìwà ìbàjẹ́ láti ọwọ́ gbajúmọ̀ òṣèré tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀tún Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì yìí. Eléyìí ló mú olùgbàlejò àti olóòtú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Sunday Sun béèrè lọ́wọ́ rẹ̀ pé láti ìgbà tó ti wà lẹ́nu iṣẹ́ òṣèré tíátà àti ti eré àgbéléwò yìí, báwo ló ṣe ń ṣe àti pé ọ̀nà wo ló ń gbé gbà tó fi jẹ́ pé a kò tí ì gbọ́ ìròyìn ìdójútì tàbí ìwà ìbàjẹ́ tó múnádóko kan nípa rẹ̀. Tí gbajúmọ̀ òṣèré tíátà yìí náà sì dáhùn pé kò sí àṣírí ńlá kan níbẹ̀ tó kọjá ìbẹ̀rù Ọlọ́run àti ìkóra ẹni ní ìjánu. Nígbà tí wọ́n tún tẹ̀síwájú láti béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe ń ṣe àkóso ìdílé rẹ̀ àti iṣẹ́ tíátà tó yàn láàyò tí ọ̀kan ò fi dí èkejì lọ́wọ́ tàbí kí wọ́n dara wọn láàmú, pàápàá jùlọ bó ṣe jẹ́ olókìkí ọkùnrin tó dùn wò dáadáa. Òṣèré yìí ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú ìdílé tó fi fún òun, pàápàá jùlọ irú ìyàwó tí Ọlọ́run fi fún òun. Ó ní tí ènìyàn bá ti fẹ́ eegun ìhà rẹ̀, ohun gbogbo ló máa jẹ́ ìrọ̀rùn fúnrú ẹni bẹ́ẹ̀. Nígbà tí òṣèré ilẹ̀ wa tó ga tó sì gbọ̀nlẹ̀ tó sì ti gba oríṣiríṣi àmì ẹ̀yẹ nídìí iṣẹ́ tíátà yìí ń sọ̀rọ̀, ó ní gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú ìdílé tó fi fún mi, pàápàá jùlọ irú ìyàwó tó fún mi. Tí ènìyàn bá ti ní ìhà kejì rẹ̀ tó dára jùlọ nítòótọ́ gẹ́gẹ́ bí ìyàwó tàbí ọkọ, gbogbo nǹkan ló máa bọ́ sí déédéé fún irú ẹni bẹ́ẹ̀. Tí àlàáfíà bá ti wà nínú ilé, ó di dandan kí iṣẹ́ tí èèyàn yàn láàyò dùn, kódà ó máa já gèrè ni. Ló fi jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ gbogbo ọkùnrin tó bá lálùyọ, obìnrin rere máa ń wà níbẹ̀ ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà ló sì rí fún obìnrin náà. Nítòótọ́, ẹbí mi ni okun mi. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe máa ń pa iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré pọ̀ mọ́ ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́, pàápàá jùlọ pẹ̀lú àwọn ipa tó sábà máa ń kó nínú eré. Òṣèré tó jẹ́ ọmọ olùṣọ́ àgùntàn àti dáíkónì PA Adekola ìdáhùn pé iṣẹ́ mi yàtọ̀ sí ìgbàgbọ́ mi tí ẹ̀yin èèyàn máa ń pè ní ẹ̀sìn. Gẹ́gẹ́ bí òṣèré tíátà tó kọ́ṣẹ́ mọṣẹ́, àwọn ipa tí wọ́n bá yàn fún mi ni mo máa kó nínú eré. Eléyìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi gẹ́gẹ́ bí onígbàgbọ́ tàbí Kristẹni. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe àtúnṣe ohun kan níbí. Kéèyàn gbé ẹ̀sìn sórí yàtọ̀ sí kéèyàn ní ẹ̀mí Ọlọ́run. O lè gbé ẹ̀sìn sórí kí ẹran ara máa lò ẹ́ bó bá ṣe wù ú. Ṣùgbọ́n tí èèyàn bá ní ẹ̀mí Ọlọ́run, ojú ẹ̀mí lèèyàn máa fi máa wo nǹkan. Nípa bí mo ṣe ń rìnrìn àjò mi láìsí wàhù tàbí ní ìròyìn ìwà ìbàjẹ́ kankan nípa mi, ìbẹ̀rù Ọlọ́run àti ìkóra ẹni ní ìjánu nìkan náà ni àṣírí tó wà níbẹ̀. Kò sí bí èèyàn ṣe máa ṣe tí àwọn àdánwò kan kò ní wáyé, ṣùgbọ́n pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti àdúrà wàá borí àwọn àdánwò yẹn. Nígbà tí òṣèré yìí ń sọ̀rọ̀ lórí bí àwọn òṣèré ṣe dájú sí eré ìbílẹ̀ àti àwọn ìtàn àbáláyé ilẹ̀ Yorùbá, ó ní ní sáà tá a wà yìí à ń kọjú sí àwọn ìtàn ilẹ̀ wa tá a sì ń fi wọ́n ṣe àwọn fíìmù àgbéléwò àti sinimá. Kò sí àsìkò míì tá a lè ṣe eléyìí tó yàtọ̀ sí àsìkò tá a wà yìí. Gbogbo ṣùgbọ́n sàdánkátà fún àwọn aṣáájú wa tí wọ́n lànà àti máa ṣe eré ìbílẹ̀ fún wa. Iṣẹ́ sinimá ṣíṣe ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ sí ìgbà tó jẹ́ pé àwọn sinimá Gẹ̀ẹ́sì ló ń tayọ ju àwọn eré yòókù lọ. Wàyí o, a ti mọ bá a ṣe tó báyìí, a sì ti gba ipò wa gẹ́gẹ́ bí aṣáájú. Kò sí fíìmù tó lè sọ ìtàn ìjìnlẹ̀
ju àwọn tó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ lọ́nà tó tọ́ yìí lọ. Àwọn fíìmù ìbílẹ̀ wa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń pè yìí ti ń di ohun tí àwọn èèyàn mọ̀ káàkiri àgbáyé. Nígbà tí wọ́n tún béèrè lọ́wọ́ rẹ̀ ìdí tó fi ń kópa nínú eré ìbílẹ̀ ju irúfẹ́ àwọn eré míì lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní kò sí nǹkan míì ju pé gẹ́gẹ́ bí òṣèré o nílò láti mọ nǹkan tí àwọn tó ń wò ń fẹ́, nítorí téèyàn bá ti jẹ́ òṣèré tàbí ẹni tó ń gbé fíìmù jáde tó bá ti kùnà láti mọ ohun tí àwọn èèyàn ń fẹ́ tàbí kọ̀ láti fún wọn ní ohun tó tẹ́ wọn lọ́rùn, bí ẹni pé olúwa rẹ̀ ti kú ni, nítorí pé àwọn tó jẹ́ oníbàárà rẹ̀ tí wọ́n ń wo sinimá rẹ̀ kò ní wù ọ́ mọ́. Nǹkan tí àwọn èèyàn fẹ́ ni mo máa ń ṣe, ó sì tún rọrùn fún mi gidigidi láti kópa nínú eré ìbílẹ̀. Aduni Ade faraya nítorí ìròyìn òfegè kan tó ń lọ káàkiri orí ayélujára nípa rẹ̀. Gbajúgbajà òṣèré ilẹ̀ wa Aduni Adewale tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Aduni Ade ti jáde láti tan ìmọ́lẹ̀ sí ìròyìn kan tó ń lọ káàkiri orí ayélujára nípa rẹ̀ tó sì fa kí ẹnu máa kùn gidigidi lórí ayélujára, pàápàá jùlọ lórí òpó ayélujára X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Ọ̀rọ̀ kan tí wọ́n sọ nípa gbajúmọ̀ òṣèré náà ló ṣokùnfà bí ẹnu ṣe ń kùn náà. Àwọn akọ̀ròyìn orí ayélujára ló gbé ọ̀rọ̀ kan jáde nípa Aduni Ade tí wọ́n sọ pé Aduni Ade ló sọ, ṣùgbọ́n ó ti jáde báyìí pé òun kò mọ nǹkan kan nípa rẹ̀. Nǹkan tí akọ̀ròyìn náà sọ ni wípé Aduni Ade sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé mo jẹ́ obìnrin tó ní ẹwà púpọ̀, èyí tó ń ṣílẹ̀kùn ọ̀pọ̀ àǹfààní fún mi tí ọ̀pọ̀ sì nífẹ̀ẹ́ mi, ṣùgbọ́n báyìí ńkọ́ mi ò tiẹ̀ ní adé lórí. Nígbà tí ìròyìn gun orí ayélujára, ọ̀pọ̀ ènìyàn ló gbà sórí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní béèrè ọ̀pọ̀ ìbéèrè lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n apọ́nbéporí arẹwà òṣèré tí àwọ̀ rẹ̀ dàbí tòyìnbó yìí ti jáde fún ara rẹ̀ láti sọ wípé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà. Aduni jẹ́ kó di mímọ̀ fún àwọn iléeṣẹ́ ìròyìn tó gbé ìròyìn náà síta pé tí wọn kò bá wọ́gi lé ìròyìn ọ̀hún, òun yóò gbé wọn lọ sí ilé ẹjọ́. Ó ní òun fún wọn ní wákàtí 24 láti wọ́gi lé ìròyìn náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní mò ń rọ̀ yín pé kẹ́ gbé ìròyìn náà wálẹ̀ kí àwọn agbẹjọ́rò mi tó kàn sí yín. Mi ò nífẹ̀ẹ́ sí lílo orúkọ mi pẹ̀lú ìròyìn òfegè tí ẹ kò fìdí rẹ̀ múlẹ̀ kí ẹ tó gbé síta. Aduni Ade tẹ̀síwájú pé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ pé àwọn iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ìwádìí kí àwọn náà tó gbé ìròyìn síta. Ó ṣe ìlérí láti fi àwọn iléeṣẹ́ akọ̀ròyìn orí ayélujára tó gbé ayédèrú ìròyìn náà jáde nípa rẹ̀ jófin. Ó ní bí àwọn iléeṣẹ́ ìròyìn ńláńlá tó gbé ìròyìn jáde bá tiẹ̀ fagilé, pé báwo lòun ṣe máa sọ fún àwọn akọ̀ròyìn kéékèèké pé káwọn náà wọ́gilé tiwọn. Ó ní fúndì èyí ó ṣeé ṣe kí àwọn iléeṣẹ́ akọ̀ròyìn ńláńlá tó gbé ọ̀rọ̀ ìjáde kí wọ́n pàdé òun nílé ẹjọ́ láti fi wọ́n jófin àti láti fi wọ́n ṣe àpẹẹrẹ wípé ojúṣe wọn ni láti ṣe ìwádìí dáadáa kí wọ́n tó gbé ìròyìn jáde, láti yàgò fún gbígbé ìròyìn òfegè tó lè bani lórúkọ jẹ́ jáde. Àwọn iléeṣẹ́ akọ̀ròyìn tí Aduni Ade sọ pé ó ṣeé ṣe kí àwọn jọ pàdé nílé ẹjọ́ ni Instablog, Naija PR àti àwọn iléeṣẹ́ akọ̀ròyìn míì tí wọ́n ti lórúkọ lórí ayélujára. Funke Akindele balẹ̀ sórílẹ̀-èdè Tanzania fún àṣekágbá ètò ìgbéyàwó Priscilla ọmọ Iyabo Ojo. Kì í ṣe ìròyìn mọ́ pé Priscilla Ojo, ọmọ gbajúgbajà òṣèré ilẹ̀ wa Iyabo Ojo àti ọkọ rẹ̀ tó jẹ́ olórin láti orílẹ̀-èdè Tanzania ṣe àṣekágbá ètò ìgbéyàwó wọn ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní orílẹ̀-èdè Tanzania. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ àti ìlúmọ̀ọ́ká ilẹ̀ wa ló sì ti ń wọ ọkọ̀ òfurufú lọ sórílẹ̀-èdè Tanzania lọ́lọ́kan òjọ̀kan láti bá wọn ṣàjọyọ̀ àti àṣekágbá ètò ìgbéyàwó tí àwọn èèyàn ń pè ní ìgbéyàwó tó dára jùlọ ní ọdún yìí. Nínú fídíò kan tó ń lọ káàkiri orí ayélujára báyìí ló ṣàfihàn àwọn gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Funke Akindele àti Jaiye Olakuti ní pápákọ̀ òfurufú láti lọ sórílẹ̀-èdè Tanzania. Fídíò yìí dùn mọ́ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn nínú, pàápàá jùlọ nítorí pé Funke Akindele ò fi bẹ́ẹ̀ wà níbi ìgbéyàwó tí wọ́n ṣe lórílẹ̀-èdè Nàìjíríà nítorí kò sí nílé nígbà náà. Bí ẹ ò bá gbàgbé, Funke wà lára àwọn tó kọ́kọ́ kí Priscilla kú oríire lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ tó sì rọ̀jò àdúrà lé òun àti ọkọ rẹ̀ lórí, tó sì ṣàlàyé ìdí tí ìgbéyàwó náà ṣe jẹ́ nǹkan ìdùnnú fún òun láti rí ọjọ́ ìyè Priscilla nítorí ó jẹ́ ẹ̀rí ìfẹ́, àforítì àti ìfarajìn ìyá lórí ọmọ. Lẹ́yìn èyí ni Funke Akindele tún sọ bó ṣe kábàámọ̀ pé òun kò sí níbi ìgbéyàwó náà, tó sì jẹ́ kó di mímọ̀ pé kò dùn mọ́ òun nínú rárá àti rárá. Funke sì tún bá Priscilla ọmọ Iyabo Ojo jọ lẹ́yìn tí ilé iṣẹ́ kan yàn gẹ́gẹ́ bí aṣojú wọn ní kété tí ó ṣe ìgbéyàwó rẹ̀ tán, tó sì sọ fún un pé níṣe ni àkókò oríire rẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà yìí lọ.